pa ọ̀rọ̀ jálàbí nínú Islam ṣó dá àbí kò dá tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá. Àwọn èèyàn púpọ̀ wọ́n wá jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ebú wípé ọmọ Yahaya yẹn ọmọ àlè ni, inú jálàbí ni wọ́n bí sí, òun jálàbí ni wọ́n fi tọ́, òun ló tún wá sọ pé jálàbí ò dáa. Àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi. Àwọn tí wọ́n pè, àwọn èèyàn tó pè wọn ò ní iye tí wọ́n pè mí pé wà níwọ̀ yìí ọmọ àlè ni ẹ́. Gbogbo àwa àfáà, gbogbo ẹ̀yin àfáà, ẹja bẹ̀rù Ọlọ́run, ẹja bẹ̀rù àtúbọ̀tán oníkálukú wa o. Gbogbo ògbà lọ́lọ́run máa pa rẹ̀ nínú Al-Qur'an wípé yá ayyuhan nas taqu rabbakum inna zalzalata sa'ati shay'un azim. Àsìkò yìí yẹn ṣé iṣẹ́ tẹ́ ṣe rò pé ẹ lè pass tó bá dé àsìkò yẹn? Àsìkò tó lọ́wọ́ sọ pé inna zalzalata sa'ati shay'un azim, ṣé lè pass yàdú wàhálà tó lọ́wọ́ sọ pé máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn? Ṣé lè pass? Gbogbo ẹ̀yin tẹ́ wá ń bú mi lóríṣiríṣi, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ sùn, ẹ jẹ́ ronú pìwàdà. Wàláhì, nítorí pé owó ni jálàbí ló fi tọ́ mi, ibẹ̀ ló bí mi sí. Nígbà tí mo sì wá dàgbà tí mo wá gbọ́jú, mo sì rí pé kíní yìí kò sí bí yín ó ti ṣe tí ò ní ya alkazbu, kò sí bí yín ó ti ṣe tí ò ní ya munafiki, kò sí bí yín ó ti ṣe tí ò ní ya mushrikin. Ẹ̀ṣẹ̀ tíyàn máa ṣẹ̀ tọ́lọ́run ní dáríjì èèyàn láíláí òun ní kíyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Nínú ẹbọ ṣíṣe lọ́lọ́run kórìíra jù, nítorí gbogbo ṣe tíyàn fẹ́ ṣẹ̀ tọ́lọ́run tẹ̀ ní wá dáríjì ẹ̀ òun lè bọ́, àfi tó bá repent, tó bá wọnú pìwàdà. Gbogbo àwa àfáà tá à ń ṣe jálàbí, wallahil azim, bí ìgbà tá à ń ṣẹbọ náà ni. Ìwọ tá àfáà kan wá bọ́, ìtẹ́yàn wá bọ́ wípé lágbájá ọjà mi ò tà, kíní kan igbá kan, ó wá mú ọṣẹ, ó fún lọ́ṣẹ pé gba ọṣẹ yìí lọ wẹ̀, tó bá ti wẹ̀ ó rí pé ó máa tà. Ìwọ tó fún lọ́ṣẹ, ó ti nígbàgbọ́ wípé ọṣẹ tó fún yẹn ibẹ̀ ni ọṣẹ yẹn ló máa wò sàn. Òun náà sì nígbàgbọ́ níbẹ̀ wípé ọṣẹ yẹn ló fẹ́ wò òun sàn. Ẹ dákun, ṣé àti wá gbọ́kàn, àti gbọ́kàn lè kàn mí bẹ́ẹ̀ yẹn? Àti wá gbọ́kàn pé ọṣẹ lásán ló fẹ́ là wá? Gbogbo àwọn èèyàn jẹ́ ká ní ìmánì. Bí mo ṣe wà yìí, wallahi ìbẹ̀rù anybody láti sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ òdodo lélẹ̀. Ànábì Muhammad gan sọ, ànábì ní kulil haqqo walau kana mura, sọ òdodo bó ti wù kó korò tó. Nígbà tọ́lọ́run ní kójú wá là sí, òun la fi sọ̀rọ̀ yìí. Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, tó jẹ́ kí n pẹ́ kí n dàgbà sínú òṣì, sínú ìranù táwọn afẹ́ ẹlẹ́bọ yìí ń ṣe. Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run o, tó jẹ́ kí n dàgbà sínú òṣì táwọn afẹ́ ẹlẹ́bọ yìí ń ṣe. Ọlọ́run tó fún mi mọ́nà, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run o. Ọlọ́run tó fún mi mọ́nà, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. Gbogbo àwọn àfáà jẹ́ ká lọ jáwọ́ níbi jálàbí ṣíṣe. Ṣé tí èrí ẹbọ ṣíṣe pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run kórìíra ẹ̀ púpọ̀, kò sí kọ́tọ́ Ọlọ́run ètì tó ẹbọ láyé yìí. Ànábì wa Luqman alayhi salatu wa salam, Ànábì Luqman, Ànábì Luqman, gbàtà Ànábì Luqman pọ̀ ọmọ rẹ̀ jókòó tó ń ṣe wáàsí fọ́mọ rẹ̀. Wáàsí kí ni Ànábì Luqman ṣe fọ́mọ rẹ̀? Ànábì Luqman nínú sọ́ọ̀tù Luqman náà ló wà pé wa idh qala Luqman li ibnihi
Lukman sọ fọ́mọ rẹ̀ wa huwa ya'izuhu ń ṣe wáàsí fún. Ó ní ya bunayya mo pè ọmọ mi la tushriki billahi má ṣe ṣẹbọ pẹ̀lú Ọlọ́run inna shirka la zulimun azimu dájú ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ni. Òun láti ti sọ yìí pé kò sí béèyàn ó ti ṣe jálàbí tí ò ní ṣẹbọ. Ó yẹ sí pé àbòsí tó tóbi ló ń ṣe. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run tó tètè fi mí mọ̀nà o. Gbogbo ẹ̀yin tẹ́ ti mọ̀nà tẹ́ rí pé kọ́ báyìí ló tọ́ kọ́ báyìí ni ò tọ́. Gbogbo àwọn àfáà tájókòó ti ṣe jálàbí ẹ jẹ́ ká lọ wá iṣẹ́. Ẹ jẹ́ ká lọ wá iṣẹ́. Wàláhì ojú mi là nísìn ojú mi là kò tí ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ tí mo ronú pìwàdà pé gbogbo kìíní yìí tàbá wo bọ́ lóòótọ́ ọ̀rọ̀ ṣì ń bọ̀ o màá sì sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí títa sàlátù ọ̀rọ̀ ṣì ń bọ̀ lé lórí bàndírì ọ̀rọ̀ màá sọ̀rọ̀ lé lórí orin kíkọ náà màá sọ̀rọ̀ lé lórí mórìdà nábì gan màá sọ̀rọ̀ lé lórí nítorí nígbà tá fi ń ṣìṣọ yẹn wọ́n dúdú ojú wa ni àwọn evidence tí ó fẹsẹ̀ ìgbà táwọn náà wá gbọ́jú pé nǹkan tọ́lọ́run mí nìkan leléyìí nǹkan tọ́lọ́run sọ kọ́ leléyìí làwa rí i pé àṣà àwọn àfáwà yìí wọ́n dúdú ojú wa ni ọlápá nífẹ̀ẹ́ wọn làwa fi gbà fún wọn gbọ́dọ̀ alhamdulillah tọ́lọ́ fẹ́ tè la ojú wa èèyàn gbọ́dọ̀ wá ti pé òun nífẹ̀ẹ́ àfa rẹ̀ kó wá torí ẹ̀ kọlu Ọlọ́run rárá. Ẹ wò kọ́ tí Ànábì Lukman tó sọ fọ́mọ rẹ̀ ó ní ya bunayya mo pèrè ọmọ mi la tushiriki billahi má ṣe ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run inna shirka la zulimun azim dájú ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ni. Jásí pé gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe jálbù gbogbo ipá tẹ́lẹ̀ ń ṣẹbọ tó tóbi pẹ̀lú Ọlọ́run. Ẹ wo kọ́tọ́lọ́run sọ nínú Suratul Bayyinat Ọlọ́run ní innal lazina kafaru minal kitabi rárá ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ bọ̀ nínú Suratul Bayyinat Ọlọ́run ròyìn pé wa ma umiru illa liya'budullaha a ò pa wọ́n láṣẹ kankan mukhlisina lahu dina hunafa yuqimu salata wa yutu zakata wa zalika dinul qayyimat. Ọlọ́run ní innal ladina kafaru minal kitab wal mushrikina fin nari jahannama ń dájú àwọn tó ń jẹ́ aláìmoore nínú àwọn ta fún ní tíra ẹ tẹ́sí pé gbogbo ẹ̀yin àfátẹ̀sí jálàbí aláìmoore ní wàláhì ìbúrọ̀bìlì káàbà ẹ jẹ́ ká sọ tọrọ kan o àfà wàláhì kò sí àfà tí ó mọ̀ pé jálàbí ò da gbogbo wọn kàn mọ̀ọ́mọ̀ ọlápọ̀ ti wò pé kí làwọn fẹ́ fi jẹun oníkálukú fi ń ṣe ó dájú báwa náà mọ̀ pé kò dáa nítorí a máa kúrú a máa ṣẹbọ gbogbo ẹ̀yin tẹ́ wá ń bú mi tẹ́ ń bú mi nípa ọmọ àlè ni ọ́ owó kan tó fi tú ẹ ló wá rà against gbà tí mo rí òdodo Ànábì sì ní kulil haqq ẹ dákun ṣé ẹ̀yin ni màá bẹ̀rù àbá Ànábì àtọ́lọ́hun mi ò lè bẹ̀rù anybody kọjá Ọlọ́run àtànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run àtànábì ni Ọlọ́run ní àti Allah wa àti Rasul ẹ tẹ̀lé mi Ọlọ́run wa àti Rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run sọ ṣùgbọ́n ànábì Muhammad náà ni Ọlọ́run ò sọ pé ká tẹ̀lé ẹlòmíì lẹ́yìn ànábì ànábì sì ní kulil haqq sóòdodo walau kana mura bó ti kó korò tó kó bí jásí pé o bá fẹ́ kú jásí pé bóyá ó kù díẹ̀ tó kú lórí òdodo sọ. àìwá lè sòrodo mọ́
ló wá fà tó jásí pé gbogbo ló gba àwọn èèyàn wọ́n wá ń jìn sínú òfin ayé. Ẹ̀gbọ́n kan tí àfọ́ Tàlímù sọ ni àfọ́ Tàlímù ní kí ló kọrin yìí o àfọ́ Tàlímù ti ní dájájú onímímọ̀ tí ń fọ ọgbọ́n Ọlọ́run ọba ya. Àfọ́ Tàlímù ṣá sọ̀rọ̀ lé lórí. Ẹ ti mọ̀ pé kọ́ bẹ́ẹ̀ ò da ẹ ti wá mọ̀ọ́mọ̀ ṣe nígbà tẹ́ ń fọ ọgbọ́n Ọlọ́run ọba ya ni. Fasadu kabirun alimu mutahatikun wa akibaru min ujailu mutanasiku uma fitina tun filalami nazimatu limabi mafidini atamasaku. Afani fasadu kabiru ìbàjẹ́ tó tóbi ní alimu mutahatikun fún ní mímọ̀ tí fọgbọ́n Ọlọ́run bá ya gbogbo ẹ̀yin àfáà tẹ́ ṣe jálàbí ẹ̀ ń fa ọgbọ́n Ọlọ́run bá ya ni. Ẹ̀ ń fa ọgbọ́n Ọlọ́run bá ya ni. Ẹ jẹ́ ká sọ òdodo kódodo kárí kalẹ̀. Gbogbo àwọn èèyàn táwọn náà lọ ń bá wọn àfáà oníjálàbí yìí ẹ jẹ́ kó ju wa là. Ẹ má jẹ́ ká kóra wa sínú ìdààmú ọpọlọ. Wàláì bọ́bìlìkàbà wàláì ilẹ̀ azim ọlá pé mi ò ní àǹfààní láti lè pé rìkọ́dì yẹn kódà mo rí kẹ́rọ̀ sórí fóònù mi lẹ́nu àná sóni níyà kan wá bá mi pé òun lọ bá àfa kan àfa ni ládùúgbò wa mi bẹ́ẹ̀ náà làfa yẹn wà àfa yẹn wá sọ fún pé ó lọ bá àfa yẹn lórí ọjà rẹ̀ náà ni pé ọjà rẹ̀ ò yá àfa ni wọ́n sọ fún pé pé pàtó kọ́kọ́ ṣiṣẹ́ fún iṣẹ́ yẹn lánàá mo aksamtu billah mo búra pẹ̀lú Ọlọ́run níjọ́ tó pè mí nìkan àtọ́lọ́run tó pè mí nìkan àti wà nínú sáré. Obìnrin yìí sọ àfa náà wá ní pàtó kọ́kọ́ fẹ́ ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn lánàá wípé òun need ìwọ̀n òbú ẹ̀ òun need láti bá sùn náà tó bá ti wá bá sùn máa wá fi akáṣífù funfun wá fi ní ojú ara rẹ̀ ẹ̀dẹ́kùn ẹ̀yìn ẹ̀wọ̀n kan gbogbo yìí tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò jẹ́ kéjú èèyàn náà ti là ní. Ìgbà tó bí iná wá bẹ́ mi náà ká ní tẹ́lẹ̀ ni tójú mi ò tí lè mí náà sọ pé lọ wá lọ́mú 10,000 wá ká ṣiṣẹ́ fún ọ. Ìgbọ́n nígbà tójú ti là mo sì rárá fún ládùúrà wípé gbà mo kọ́ nke gbà máa lọ ṣe àwọn àdúrà yìí máa lọ ṣe ní lágbára Ọlọ́run tó bá tẹra mọ́ tó bá ń ṣe Ọlọ́run á ṣe ìyanu fún ọ. Kí ló wá dé bó ṣe yẹ ká máa ṣe lélẹ̀ kì í ṣe pé bóyá ká wá dúró nípa fẹ́ bá wọn tẹ̀lé táwọn ẹlẹ́ni jẹ́. Àwọn obìnrin tẹ̀lé wá dáná sí i látara pé àfáàfẹ́ máa bá wọn sùn gbogbo àfáàfẹ́ máa bá wọn sùn. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń bú mi tẹ́ ń jáde mi ò bẹ̀rù yín Ọlọ́run mi tó dá mi ni mo bẹ̀rù mi ò sì bẹ̀rù nǹkan tẹ́ni bọ́dí lè sọ nítorí Ànábì ti sọ pé kúrò akọ̀wàlà kan náà mo sọ òdodo bó ti kó korò tó tí kankan bá ṣe mí lẹ́nìí wàláhì mo gbà kú látọ̀dọ̀ Ọlọ́run ni tó Ànábì ti sọ nínú àdìsí náà bá wí Ànábì ni táwọn ọjọ́ kan bá kójọ nígbà wọn fẹ́ ṣàbúrú fún ẹ wọn ò lè ṣàbúrú kankan fún ẹ àfikọ́tọ́lọ́ ti kọ́ mọ́ ẹ lórí ní ó ṣẹlẹ̀ sí ẹ kí wàá ní fáàrí pé ẹ fẹ́ ṣe nǹkan tí ó kò da òjòlókọ méjì kò da ni kò da jẹ́ a máa sọ káàkiri gbogbo àpè àníṣe kínní yìí kò da lágbára Ọlọ́run gbogbo ìtókùtà fẹ́ sọ̀rọ̀ ní lórí náà Ọlọ́run á ṣe nírọ̀rùn inshallah Ọlọ́run dákun àti mọ̀nà dákun má sọ wánú mọ́ Ọlọ́run tó bá kú díẹ̀ ká kú dákun má sọ wá di gèfèrí o la haula wala quwwata illa billahi al-aliyyil azim.